بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلام ربي عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. معشر المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. adúgbò fún ọba Allah subhanahu wa ta'ala, ọba tí ó tọ́ sí ọpẹ́, ọba tí ó tó ti wá báyìí. Ọlọ́run ọba ló ṣe wá ní mùsùlùmí o, kì í ṣagbára wa o. Ọba tó já mú un, ọba tó jẹ́ tó tún wá sí wá lẹ́ni tí ń sin Ọlọ́run. Ìdápọ̀ láyé ọ̀nkálukú náà fẹ́ kóhun sin Ọlọ́run, àmọ́ nǹkan mi ní sìn. Ẹ̀wọ̀n mi yàrá nǹkan mi ní sìn. Ọlọ́run wá sẹ̀lẹ́tì wa, alẹ́yìn yìí ni ẹ máa mọ̀ mí, ẹ̀yìn yìí ni ẹ sì máa sìn mí. Orí ńláńlá ni Ànábì ló ṣàlàyé fún wa sallallahu alayhi wa sallam. Inna Allaha yu'ti dunya liman yuhib wa liman la yuhib. Ọlọ́run máa ń gbé ayé fẹ́ni tó bá wù àtẹni tí yóò wù. Dangote lówó, Jimisi náà lówó. Ẹ̀gbọ́n mi kò sí bàárẹ̀ àmbẹ́. Ìgbà tó wá jẹ́ mùsùlùmí ní fi ń lówó, gèfèrí náà lówó. Ìgbà tó wá jẹ́ gèfèrí ní fi ń lówó, ìmọ̀jẹ́ gèfèrí àbí òjẹ́ ẹlẹ́sìn wa ní òfin lówó, irọ́ o, mùsùlùmí náà lówó. Ọlọ́run tẹ̀sí ní Áfíríkà wa yìí, mùsùlùmí ló gba champion. Ní Nàìjíríà wa yìí, mùsùlùmí ló gba champion. Èyí ò ṣe ẹ̀sìn, kò ní ìtumọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Inna Allaha yu'ti dunya liman yuhib wa liman la yuhib. Ọlọ́run mọ̀ gbá ifẹ̀ tó bá wù àtẹni tí ó bá wù. Wala yu'ti al-iman, kí ẹ wá jẹ́ Islam, kí ẹ jẹ́ Mùsùlùmí, kí ẹ mọ Ọlọ́run. Ọlọ́run ìfẹ́ anybody illa liman yuhib, àtẹ̀ntọ́nà bá nífẹ̀ẹ́ sí. A jẹ́ pé àwùjọ àwàtọ́nà bá nífẹ̀ẹ́ sí láwà yìí. Alhamdulillahi rabbil alamin. Bọ́lá bá ti wá síyàn ní Mùsùlùmí tó fún ọ ní ìsìláàmù, góòdì ló ti gbé fún ọyẹ́ o. Ọmọ wa sá eré bóò ní góòdì wọ́n sí ní pàndà. Ẹ̀gbọ́n mi, bóò ní ó sì máa jọlọ sí. In tí ó mọ́ fi jọlọ náà ní pé kí ni kò mọ̀ ní máa. Ìmọ̀ ló làdí ní ọgbọ́n ògbé. Táà sí ń ṣe láti yọ ọjọ́ yìí ni. Ìyẹn lè máa sin Ọlọ́run ọba lérí àìmọ̀ kan tọ́lú àmì òsì nígbà. Kí ṣe kíhun láti bí 50 years láti bí mèrè, ìkúkú kí ló sí ń kí ọ̀rẹ́ gbà á. Ìmọ̀ ní lànàbí ni pé talabul ilm faridatun ala kulli muslim. Ọ̀dí muslim àwọn ọ̀rọ̀ lálàáfíà, ala kulli muslim. Ìwá ìmọ̀ ọ̀rẹ́ yẹn ló jẹ́ lérí gbogbo mùsùlùmí. Ọgbọ́dọ̀ wá ìmọ̀ ní. Ìmọ̀ ló fi sin Ọlọ́run ọba pẹ̀lú rọrùn. Ìmọ̀ ló fi sin Ọlọ́run ọba ló fi rálì jẹ́ náà wọ̀. Ìmọ̀ ló fi sin Ọlọ́run ọba ló fi gbéṣẹ̀ ní rọrùn. Kul hadhihi sabili ad'u ila Allah ala basira. Ìyẹn ṣe ọmọ ọba pẹ̀lú àìmọ̀ kan. Kìí sẹ́ ṣe bí ọ̀dá àti ń ṣe ní irọ́ o, ẹ̀sìn tí wòye ṣe copycat. Ẹ̀sìn ìmọ̀ ní wà béèrè bóòlù Ọlọ́run ṣe fẹ́, bóòlù Ànábì ṣe ṣe. Ẹ̀sìn ìmọ̀ ní lórí gbogbo ń dáa ṣe láyé pátá Islam dá sí. Ó yẹ máa fi nígbà kìnnìkan Islamic bank, Islamic economic, Islamic engineering, Islamic agriculture, kò sí ní Islam dá sí. Máa fọ̀ rọ́ọ̀tún náà bí gítà bí mi ṣe yìí. Ẹ bá bí ma tẹ́ ẹ bá bí kílẹ̀ sí fún Islam sọ ẹ̀kọ́ pé òun sí létí báyìí lẹ́tọ́ sí fún ẹfàwọ́ rẹ̀ ẹ̀dàbẹ́ fún ẹfún lórúkọ ẹran báyìí lẹ́pa fún bọ́bájọ́kùnrin ẹran báyìí lẹ́pa fún bọ́bájọ́bìnrin
ọba tó fẹ́ kò láyé gan náà aṣọ báyìí lẹ́bi sí tẹ́sí wẹ̀rẹ̀ gbogbo ẹ̀rọ ìsìláàmù sàlàyé ẹ̀sìn máa ní èè yẹsẹ̀ ìṣàyìmọ̀ kan mọ́ ọ̀bá wa mọ̀ wàá bèèrè lórí àwọn sí kíni àwọn tí wọ́n mọ̀ méjì ni ó jẹ́ ìkànnì ó jẹ́ méjì o má jẹ́ kẹta kun aliman aw muta'alliman wala takun jahilan jẹ́ ẹni tí ó nímọ̀ ọ̀ ẹni tí ń béèrè ìmọ̀ abèrè ọ̀nà kéṣegéni kéṣínà wala takun jahilan mọ́jà láì màkà o tọ́wọ́ adé béèrè lábẹ́ bẹ́ẹ̀ àwa wọlé lẹ́yìn gbàtà dúpẹ́ fọ́lọ́run tán adúpẹ́ ó pọ̀ jù fáwọn ilé tó yìí ọbẹ̀ láti rí àwọn tí wọ́n gbà wá lálejò Mudir proprietor Al-Furqan àti gbogbo àwọn ilé tó pátá látọ̀dọ̀ ẹ̀gbọ́n afámọ̀sódò ọlọ́run bá ṣẹ̀dá fún wa mẹ́dáwákí àbí bá dáwákí jíwá ọlọ́run bá ṣẹ̀dá fún ọjọ́ báyìí lọ àti gbogbo àwọn afáà náà irú prógámù báyìí wọ́n ní ìdẹ̀ láwùjọ yìí ẹ̀gbọ́n mi wọ́n ní ìdẹ̀ láwùjọ yìí yìí ń sọ kí ní kan fáwọn mohandis gbàtà àjọ ń bọ̀ wáyé pé tí yẹn bá wáyé wà yóò dùn mí because program mẹ́ta mo ní lónìí méjì mo jí sí ẹ̀gbọ́n mi eléyìí àwọn ẹ̀gbọ́n fún wa lẹ́tà pẹ́tọ̀ ọ̀rẹ́ náà ní ọ̀rẹ́ wa bá sí lẹ́ṣọ́ fún wa lẹ́tà láfi paste ẹ̀ mo ní program mi lẹ́yìn eléyìí náà àmọ́ tàwọn ẹ̀gbọ́n gbá wọ́n ti sọ lóòótọ́ wọn fún mi lẹ́tà ni mo wá sàwá tiraka mo yí gbogbo ẹ̀ mo fi wá bíbá yìí mo wá ń sọ lọ́rẹ̀ bí tí ìbá fi lè wá bíbá ìgbà tá a di wọ àdúgbò yìí yóò dùn mí because asálẹ̀ ní bíbá yìí ó nídìí ká wẹ́tẹ̀ pẹ̀lú mà ó nídìí kí gbìyànjú lọ káwọn afá wọ bíbá yìí dáadáa a máa ń pè lọrin ẹ wá sí bíbá yìí náà kí lọ́kọ̀ àdúgbò bíbá yìí ọ̀fà garaji bó jáde afẹ́ gbé dáwà wá wọ́n sì gbìyànjú àwọn ọmọ ìyá rẹ̀ lẹ́sìn sí gbìyànjú àyàfẹ́ gbọ́tọ̀ ọlọ́run àbẹ́ẹ̀fẹ́ gbọ́tọ̀ ọlọ́run ni àyàfẹ́ mọ̀ nǹkan ọlọ́run èyí tẹ̀fí ń búra yín wẹ́wọ́ ìrà ìyẹ kó mà wá tààrà ẹ̀sìn lẹ́kṣọ̀ láàárọ̀ ẹ̀sìn lọ́sẹ̀ ẹ̀sìn nírọ̀lẹ́ ẹ̀kọ́ àyàn kí rẹ̀ sí gbé abátájú nìkan lórí rẹ̀ o àwọn míì tàbí wọ́n fẹ́ jọ wá àwọn kan dá wákà ní ìmọ̀ ló sì ṣe pàtàkì Allah sàlátù à ń lọ kíní kan afá ìdákun farabalẹ̀ ọlọ́pọ̀ náà lè ọlọ́pọ̀ lè wọ́n wá gbé kọjá ní Allah sàlátù ní à ń lọ gbogbo èyí òun kọ́ la nídìí àwọn dáwáká Islam tí wèé sẹ̀sìn orin ẹ̀sìn mọ́ ní ẹ̀sìn ẹ̀kọ́ ní ẹ̀sìn tó kọyín ní wà ní àwọn dáwáká àwọn alámẹ́sẹ́lẹ̀ ìsàlẹ̀ àlà níjọ́ ìlànà ìbìsẹ̀ ogbó lẹ́yìn èyí tí ó ṣàǹfààní ilé yìí lọ́rọ̀ mi fi dùn gbà tí mo ráwọ̀ ya alálùbáríkà tí ó jòkó yìí wọ́n fẹ́ gbódòdó ní ìnáwó fi wá ọlọ́jẹ sàdínì yìí pẹ́ o ọlọ́jẹ sàdínì yìí pẹ́ ẹbà ibi tó lérè agbọ́dọ̀ sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn inú mi wá dùn ẹ̀tún kí sáwọn àfá ẹ̀dàkùn ẹ má stop ẹ̀ ẹ má jò jẹ́ kan lóṣù máa tẹ́rẹ ẹ̀mẹ́jì lóṣù ní ọ̀dà bẹ́ẹ̀ àbí prógámù míì tó tuntun máa wà ní weekend ẹ kí sáwọn èèyàn Salah enlightenment tàlíìm káyọ̀ gé nìkan mọ́ bó láti sin Ọlọ́run dáadáa Islam ń jó pẹ̀lú àìmọ̀ kan ní sinfa ọláyẹ̀ sí gbìyànjú Ọlọ́run jẹ́ ọmọ àwọn ẹ̀dọ́ ọmọ ẹ̀kọ́ ọmọ kò ní di àwọn apàtẹ́wọ́ Islam ilá ṣekú ìròyìn ilá kíkú Allahumma àmín kábà lè bá gbà lásìkò ìtẹ́níká treat ò nípa ìrun as-salatu wa ahkamuha bàbá ní ká sọ nípa ìrun wákàtí 5 àti ìgbé májì kalẹ̀ àmá wà summarize within 45 minutes kábà lè gba question pẹ̀lú ògbò Ọlọ́run rà 45 minutes sí 40 minutes a fi sọ pẹ̀ ìdọ̀gbà gba question a sì ní fẹ́ jẹ́ pé àsò òun tó kámọ́lọ̀ kíra ẹjá lọ́wọ́ ẹgbẹ́ ìrun erigun kan nínú erigun Islam òun sì ní erigun ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tá bá mọ̀ Ọlọ́run tán òun sì ní in tí ọmọ èèyàn fi jẹ́ mùsùlùmí lọ́lọ́run sì fi gba ìjọsìn yàn
Olúwa ní fa in tabu wa aqamu ssalata wa atawu zakata fa ikhwanukum fi ddin. Ọlọ́run ní gbogbo ẹni bá ń ṣe ìranù tẹ́lẹ̀ tí ò mọ Ọlọ́run, tí ò pé Ọlọ́run, tí ń hùwà bú, tó bá ti túbá kò mi wà pálapàla yẹn táwọn ò sí nǹkan míì máa, àwọn òwò ọ̀daràn máa, tí wọ́n gba Ọlọ́run wá lọ́lọ́run, wa aqamu ssalata, tí wọ́n sì ń kírun, wa atawu zakat, wọ́n sì yọ sàká, fa ikhwanukum fi ddin, wọ́n ti dọ́mọ̀ ya ń bẹ̀rẹ̀ sí nánú, ó ti tán nánú. Ajẹ́ ìpé ìrun nínú nǹkan káfí ma ìgbé yẹn jẹ́ kíni, ìyẹn jẹ́ mùsùlùmí ni. Bọ́ọ̀ bá ti kírun ó ń pèrè mùsùlùmí, èyí ṣe mùsùlùmí. Al-ahdu alladhi baynana wa baynahum as-salah. Àdéhùn tí ń bẹ láàrin wọn àti àwọn tí wọ́n ṣe mùsùlùmí náà ní ìrun. Faman tarakaha, ẹn bá ti gbèrò kalẹ̀, faqad kafar, ó ti yá gèfèrí. Èkírun, ẹ̀kan lọ́dún ló ń kírun, àbí ètẹ́ kírun pàápàá ní, ó ṣe mùsùlùmí. Àṣọ ni tí ń létí kírun o, àṣọ ni tí ń jẹ́ papọ̀ o, àmẹ́ni tí ò tẹ́ kí pàápàá, ẹ̀bọ́n mi tó ò tẹ́ kí pàápàá ohun, èyí ṣe mùsùlùmí o. Kọ́dà gbọ́n jẹ́ Abdurrahman, gèfèrí ni ọ́. Ó gbọ́dọ̀ kírun fọ́lọ́run ni, òun ni ó sọ di kíni, òun ni ó sọ di mùsùlùmí. Ànábì ní pé man salla salatana wastakbala qiblatana wa akala dhabi'atana fahuwa fi dhimmatillah. Ànábì ní pé ni yóò tó bá ti kírun tá a ṣe ń kírun yóò sì dájú wọ kíbùlà wa, ìsì bá wa jẹ ẹran ọmọ ẹran léyá, ẹ̀bọ́n ni ó ti di mùsùlùmí náà nù. Ó gbọ́dọ̀ kírun ni o. Ẹni tá a bá wá nílé, lọ́mọ ni, níyàwó ni, lọ́kọ ni, bí ìbá kírun, ojúṣe wa ní ká sọ fún pé ó gbọ́dọ̀ lọ kírun. Bí ò bá kírun, bó bá kú àní kírun sí ilá, ó dé ní. Ẹ̀kejì ń bẹ, bí ò bá kírun tó bá kú àní jogún ẹ̀. Ẹ̀wọ́n mi, báwa náà sì kú, kò ní lè gẹ́rẹ́, kò ní jogún wa. Ó dé mélòó? Ó di méjì. Ẹ̀kẹta ń bẹ ni tí èyí bá kírun, bọ́bá jọkọ wa ní àgbọ́dọ̀ fẹ́ mọ́, ó gbọ́dọ̀ kírun ni. Because mùsùlùmí èyí fẹ́ gẹ́gẹ́ rí, ẹgbẹ́ ìbá ìsìnkí ó di gẹ́rẹ́, ó di gẹ́rẹ́ rí. Mọ́ sì jáyá ní bí i bá kírun akọ̀ ní wáyá kò lè mi, ìfẹ́ gẹ́gẹ́ rí lóbìnrin. Ìyẹn gbọ́dọ̀ bá kírun ni o, inú ṣe pàtàkì. Lẹ́yìn ìgbà náà, nínú nǹkan tí ó tún jáwọn èèyàn wọnú náà, ọlọ́mọ sí wa lọ́mọ náà, olóyàn tí ìbá kírun, ma salakakum fi saqar. Àwọn àlùjànnà ma bẹ̀rẹ̀ àwọn wọn náà gbé kí ló tẹ́ fi wọn náà, ẹsẹ̀ wọn náà sàkárà báyìí, qalu lam naku minal musallin. Ìdá àwọn kan sọ ní pé àìkírun ni, wẹ̀sìn rẹ̀ báyìí, ó sì pè rẹ̀ mùsùlùmí, ó sì pè rẹ̀ ní yáàdí ní, àsìkò wọ́n sì tó onílọ̀kì. Irú ń tọ̀ yóò ti mọ̀ yí pé iná náà lóhun, ọlọ́mọsí lè tiwa náà. Ẹ̀kẹta ń bẹ, ní tó gbẹ̀sìn yí dúró irun ni. Ànábì ní rasul amr, eléri ọ̀rọ̀ al-Islam, wa umuduhu, in tó wá gbé mú tí ò ní jó wó, ẹ̀wọ́n mi as-salah, irun ni. Ọgbọ́dọ̀ wá kírun, ọgbọ́dọ̀ fi kalẹ̀. Ìmá kírun ni ó mọ̀ lékún ìmánì rẹ̀ sọ́lọ́run. Ọlọ́run náà fi pè ń ní ìmánì. Ẹ̀wọ́n mi, Ọlọ́run pè ìrun gan ní kíni? Ìmánì. Wa ma kana Allah liyudi'a imanakum. Ìgbàtọ́lọ́wọ́ bá níbi sayaqulu sufaha'u ma wallahum an qiblatihim allati kanu 'alayha qul lillahil mashriq wal maghrib yahdi man yasha'u ila siratin mustaqim. Ìwọ̀n bá lọ, wa ma kana Allahu liyudi'a imanakum. Ọlọ́run fẹ́ sọ ìmánì inú òun ní irun. Ìyẹn gbọ́dọ̀ máa kírun, ọ̀gbọ́dọ̀ fi irun kalẹ̀. Ló fi jẹ́ pé inú àwọn ọ̀rọ̀ tánàbí sọ gbẹ̀yìn, irun wà bẹ́ẹ̀, òun gẹ́nu ọ̀rọ̀ gbẹ̀yìn. Tẹ́mi fẹ́ jábọ́ lọ́nà ànábì báyìí, kò tó 15 second, àbí ká pè ní 30 second, ìtànàbí sọ gbẹ̀yìn tẹ́mi sì jáde lára ẹ̀. As-salah,
wa ma malakat aymanukum ọ̀dọ̀ wọn yín pẹ̀lú ru ẹ bá fi ìrun ṣeré o má lọ́rùn láre o má jọ̀rún pọ̀ ìtànẹ́bí sọ lérí bẹ́ẹ̀ tó fi kú nìyẹn ẹ dákun kí ẹ má wá kásùbà lásìkò ẹ̀ kí ẹ má kálásàì lásìkò ẹ̀ kí ẹ má wá jẹ́ gbogbo ẹ̀ papọ̀ mọ́gárúbì àbí ń ṣáyé àjọpọ̀n ní jọlọ́run lójú mo ti kó márùn-ún fún lẹ́ẹ̀kan náà yóò jọlọ́run lójú bẹ́ẹ̀ tọ́lọ́wọ̀ rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ bí ọ̀gá léèrè ni àwọn Al-Furqan kò sọ first time kò sọ second time yóò àdí ọ̀tà ìfẹ́ gbogbo yìí ìpadà máa san ti first time yóò padà yá yóò wá jọ wọn lójú èèyàn ní jọ lójú kọjọ lóò lójú o tọ́dọ̀ Ọlọ́run ò ní gbà wọ́n bá ti kí lásìkò ẹ̀ ẹja mójútó wọn lẹ́yìn ìgbà náà pàtàkì irun là ń sọ yóò wá sọ àwọn ìdájọ́ ẹ̀ o awwalu ma yuhasabu al-abdu yawm al-qiyamah ìtàwọn kọ́ sì sí ronú iṣẹ́ wa wájú òmìnira ìkàmà táwọn kọ́ ṣẹ́kì náà as-salah irun ní wọ́n ní wo sàárà tó ń ṣe náà wọ́n ní wájì tó lọ wọ́n ní wáwẹ̀ òun kọ́ náà kọ́ wò sẹ́ẹ̀sì mọ̀ ní first appearance òun ní mọ́ ní ìtàbí tẹ́sí báyẹn lo ìrísí àkọ́kọ́ òun ní ó dìtàbí tẹ́sí bọ́ ṣe tábà wò ó nùgà kò mà kírun irun rẹ̀ mọ̀ wíkì yóò kíkan lónìí kò ní kíkan lọ́la irun tọ̀hún ànábì ló ti sopò faqad khaba wa khasir bí irun bá wá pé alhamdulillah yóò kó ṣe kíni wọ́n yá fi ẹ̀ lẹ́yìn gbẹ̀rẹ̀ tẹ́ fi mọ pàtàkì irun gbogbo àwọn òfin pátá ọlọ́run fi màláíkà Jibril ránṣẹ́ sànábì ni lọ́ sọ fún kó mọ̀ àpá ọ̀rọ̀ ọlọ́run fa'lam annahu la ilaha illallah lọ́ sọ bẹ́ẹ̀ fún mú àwẹ̀ lọ mú sàká lọ mú ájì lọ àmọ́bí ti irun irọ́ o ọlọ́run fi rán màláíkà Jibril lò gbọ́m yé because ó ṣe pàtàkì ìwọ ni wọ́n gbà kẹ́ gúnsánà wá bá mi ní anábì gúnsánà lọ́bọ́ lọ́hun ni ọlọ́run wá gbé irun fún pé irun rẹ̀ o 50 mo gbé fún ọ 50 ni o mọ́ kí ọmọ rẹ̀ mọ́ kí ó lójúmọ́ ni ànábì ò lè sọ̀rọ̀ ànábì gbà á sallallahu alaihi wasallam ààrẹ mọ́ kó jà díì ṣe pé àwùjọ tá a wà yí wọn nídìí àrọ̀wà Bukhari hasanahu Albani ìmọ̀láfẹ́ páàsì dàrẹ́tì àbí àwọn akápátákọ̀ hasanahu Bukhari ni àbí hasanahu Albani àdísì yìí ànábì wọn padà bọ̀ láti sẹ́mà ọwá kọjá lẹ́gbẹ̀ẹ́ ànábì Musa alayhi salatu wassalam mùjíza ni kò sí tó lúwa mi ò lè ṣe màláíkà ànábì Musa wá ní pé kí náà gbé fún irun ní mélòó 50 àwọn ọjọ́ rẹ̀ rẹ̀ kí tèbẹ́ sí rẹ́mi síwájú rẹ̀ wọ́n á lè kí 50 yìí sọ́kọ́nà ọba rẹ̀ kó bá dínkù ànábì padà wọ́n di márùn-ún kù ànábì tó padà wọ́n dínkù ọwá kù márùn-ún ànábì Musa nígbà tó padà rí ìsọ́tọ̀ sẹ́rẹ̀ tó padà ẹ̀bá lójú ń tí ilé padà mọ́ láti 50 ó di mélòó ó di márùn-ún èmi lọ márùn-ún yìí ní mú lọ ànábì lọ wájú báyìí dé Ọlọ́run ó ti di ọ̀rọ̀ yẹn báwọn ẹni tó bá pé yóò mọ̀ rí mọ́lẹ̀ yóò sì rálì jẹ́nà ẹni tí ó bá pé yóò jẹ́ ìyà 50 ni àmọ́ mọ̀ fún yín ládá márùn-ún lẹ́ẹ̀mọ́ kí yín sì mọ̀ fún yín ládá 50 náà ẹwà ní Ọlọ́run wákàtí márùn-ún lẹ́ẹ̀mọ́ kí ẹ sì mọ̀ fi gbákẹ́ ni ládá 50 tọ́lọ̀ bá ní 50 láàmọ́ kí sí ọ̀rọ̀rùn ìwọ́n pé ò tí ètí ìkáyìí náà lásìkò gan-an ìgbó ló fẹ́ kí gbogbo ẹ̀ Ọlọ́run ṣàánú fún wa ní kò fẹ́ nira fún wa ń sọ nípa pàtàkì kíni pàtàkì ọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà kò sí ìjọsìn táà lè ṣe táà lè sọ̀rọ̀ ń bẹ̀ ẹ̀bọ́n mi ìrun yìí nìkan ni o Ọlọ́run síríọ̀sì nípa ìrun nù ẹlọ́kùn sẹ́ẹ̀sùn báyìí ẹ̀ẹ́dà wà lásẹ̀mblì nígbàtà wà ń pa máa rí àwọn ọmọ yìí third master wá bọ́ sí àwọn ẹ̀yà wọ́n lé wọ́n ẹni wọ́n wọ́n omi mẹ́ yọ́ ma wá sọ̀rọ̀ kò fẹ́ kẹ́ sọ̀rọ̀ ń gbà wọn kọ́nà kò fẹ́ kẹ́ ẹ̀wẹ̀ ẹgbẹ́ ń gbà wọn nù
gẹ́bẹ̀ náà ní irun walillahil mathalul a'la bọ́ bá ti wà ń bí irun wa qumu lillahi qanitin ẹ pa sọ́fò bẹ́ẹ̀ ẹ pa sọ́fò fọ́lọ́run ẹjọ́ wọ́n gbébi tó wọ́n gbé kẹsẹ̀ débi tẹ́sẹ̀ wà máwọ́ ẹ̀gbẹ́ máwọ́ ẹ̀yìn ọlọ́run nìkan ni ó dájú kọ oúnjẹ kò sí mọ́ omi kò sí mọ́ bàbá ń ṣe tọ̀wáfù àmọ́ mu zẹ́mzẹ́mù ọlọ́run ní sí ájì léwọ̀ kálukú bàbá ń gbé ọ̀rọ̀ mọ̀dọ́nà àmọ́ sọ̀rọ̀ ẹ̀wọ́n mi kọ́rọ̀ bí ẹ̀ka kùránì náà kí lẹ́rí alájí ẹ̀ tún padà bísí ẹ̀sìn máa tún káàsù amẹ́bí irun kò rí bẹ́ẹ̀ inna fi ssalati la shughula ìrun tó ń sẹ́ ìrun tó ń sẹ́ báwọn sàábì ànábì Muhammad sallallahu alaihi wasallam tá bá ń kírun lọ à ń bọ̀ wábẹ̀ tá bá ń kírun lọ bẹ́yẹ bá bà lẹ́lòmíì lérí ẹ yóò ní mọ̀ wípé eré yẹn lòun bà lé lérí wọ́n dùn wọn lé bẹ́ẹ̀ ni wọ́n ń kírun lọ́nu sọ wọn pé wọ́n ni ẹ̀yẹ yìí yé gbádànù àwọn ti gbàgbé pé àwọn ẹyẹ kan bà lẹ́wọ̀n lérí wọ́n pa fòfin fọ́lọ́wọ́n ba léyìn bẹ́ẹ̀ ni pẹ̀lú bẹ̀rù náà mọ̀ fi kírun ìwọ́n kírun tí ẹ ọkàn tí ẹ ti ń bẹ ní ọjà bọ́ náà ń pè ọjà ọba wọ́n lọ ra kí ni wọ́n ti kírun tán àwọn èsì bẹ́ẹ̀ wọ́n pàṣọ fọ́lọ́wọ́n ọba ni irun nìkan ló tó bẹ́ẹ̀ dákun tó ọba ń kírun mọ̀ yí fọ́lọ́wọ́n ọba ló ń pè ọlọ́run ló ń bá sọ̀rọ̀ fa in lam takun tarahu fa innahu yarak ọlọ́run ló ń bá sọ̀rọ̀ ọlọ́run ló ń pè ó ń gbàgbára ọ̀dọ̀ ọlọ́run ọba ní tó ṣe ń kírun yẹn agbára ló ń gbà ó ń gbàgbára ìmánì ó ń gbàgbára àlàáfíà ó ń gbàgbára àdúà ó ń gbàgbára àlàáfíà ó tún gbàgbára ìwà irun níjọ́sìn tí máa ń kọ̀ fún yẹn kú níbi ìwà pálapàla inna salata tanha anil fahsha wal munkar bí ẹ máa ń kírun dáadáa bí i ṣe irun tó ń ṣeré sí inú ṣe sí òun ẹ̀gbẹ́ báyìí inú ṣe ń ṣe òun kájà inú ṣe ń ṣe ṣe inú bọ́ ọba kírun tó lu àmì ṣe fẹ́ tanha anil fahsha yóò máa kọ̀ fún ọkọ̀ níbi ìwà pálapàla ò ní máa jáde ò ní máa mutí ò ní máa ṣe sìná ò ní máa parọ́ nítorí náà inú ṣe pàtàkì inú lásán yẹn káwá bọ́ síbi àwọn ìdájọ́ ọ̀hún ṣe rí irun ìyẹn kí tó ṣe wù ìyẹn máa ń kí tolúwa ní ṣe fẹ́ ni Olúwa ní pé kulli ibadiya alladhina amanu kulli ibadiya alladhina amanu sọ fáwọn ẹrú mi tí wọ́n gbọ́ Ọlọ́run ọba gbọ́ yuqimu ssalah wọ́n gbọ́dọ̀ máa kírun ní wọ́n kírun fún Ọlọ́run ni ọwọ́ ní tàà ṣe ń kírun ìrun ní ìdájọ́ tọ́gbọ́n mọ́sálásí làwà ní èmi náà pọ̀ wájú báyìí ìmọ̀ display ẹ̀ fún yín ni tí n ṣe ń sọ ìsìnmọ̀ display ẹ̀ fún yín tẹ́ mọ̀ rí direct àwọn pẹ̀lú ọgọ́rùn á padà sí á sẹ́nẹ̀ sáwọn ẹ̀gbọ́n wọ́n sẹ́nẹ̀ sí proprietor wa Tajudeen insha Allah ọlọ́run ti fàdébì nírun kò ní káàdé bí mọ̀ kí bẹ́ẹ̀ lóòótọ́ irka'u wasjudu wa'budu rabbakum ẹrùkú ẹ̀rẹ́ sùjúdù ń bẹ bí Kùránì lóòótọ́ ọlọ́run wá ní kí màláíkà Jibreel ìwọ náà wá sọ̀kalẹ̀ ó wá lọ bá nǹkan Muhammad sallallahu alaihi wasallam bó láti ń kírun ẹ̀wọ́n mi ọlọ́run ti gbé fún tẹ́lẹ̀ o ẹ máa rùkú ẹ máa sùjúdù ó yá màláíkà Jibreel wá sọ̀kalẹ̀ màláíkà Jibreel wá lẹ́ẹ̀mejì ìjọ méjì ló fi wá ọwájọ́ kìíní ọwájọ́ kejì kọ́dẹ̀ ayé ibẹ̀ ń bẹ ń ká bàbá yìí àwọn afọ́ra fi hàn wá ibi tí màláíkà Jibreel dúró sí rí níwájú ká bàbá yìí ànábì wà lẹ́yìn rẹ̀ àbánábì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam ànábì wò báyìí tí sí ń kí màláíkà Jibreel wá kó ànábì ó wá lásìkò àyílá ó kírun àyílá fún nípìlẹ̀ àsìkò àyílá ó wá lásàrì náà nípìlẹ̀ lásàrì ti magaru náà bẹ́ẹ̀ ti ṣáyì náà bẹ́ẹ̀ àsùbá náà bẹ́ẹ̀ ìjọ kejì ó wá ní parí ìrun kọ̀ọ̀kan gba ìparí ẹ̀rẹ̀ o àsìkò tó máa kírun rẹ̀ bóò láyé ṣe sùjúdù bóò láyé ṣe rùkú Jibril kọ́ Ànábì sallallahu alaihi wasallam
ànábì wa ń sọ pé sallu kama ra'aytumuni usalli. ìrun tọ́lọ́run bó gbà o òun ni kẹ́ kí tẹ́ẹ̀sẹ̀ rí mi ànábì tí ń ṣe ń kí má kí tó ṣe ìdáṣẹ́ ń ṣe bóòrò ànábì ṣe sí ni ó ṣe kí ìyẹn gbọ́dọ̀ kírun tánàbì ṣe kí. mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹlòmíà àti kírun náà ìsìnká tó fẹ́ yà rẹ ni yẹn lè mọ kí irú kí ọ̀rọ̀ ti ẹnu ọ̀fẹ́ ẹnu jáwáyà ni kò ní tùmọ̀ lọ́dọ̀ ọlọ́run láti ṣe wọ́n láti 50 years inú sọ́rọ̀ wọn nígbà ni àkò nígbà bìkọ́ tó ọba ti kí tánàbí ṣe kí olùwàmí oúnjẹ kí ni kò nígbà. bẹ́ẹ̀ nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam anábì wa mọ́sálásí jọ kan anábì wa jókòó anábì ṣe àjókòó yàn kan sí wọ mọ́sálásí nù ọ̀rọ̀ anábì nǹkan kí ọlọ́run náà kí n tó lọ kí ànábì ó fẹ́ fi rákà méjì kí ọlọ́run òun náà ń pè ní tahiyatul masjid tó yẹ dé ráyé Allahu akbar ó kírun Allah 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 ọwọ́ bá nàbí assalamu alaikum ya rasulallah ànábì dá lóhùn wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ànábì irji padà fasolli lọ kírun fa innaka lam tusolli ó kírun ó kàn ṣeré ni tí mo kírun ní ìsìn ó tún lọ kí padà wọ́n tún wá bá nàbí àní padà tí kírun ẹ̀ kàn ń ṣe ní ó tún farabalẹ̀ ó tún kípò ìwà àní ẹ̀ padà ẹ̀ ń ṣe eré ní ànábì ìmọ́kíjù báyìí lọ dákun kọ́ mi ànábì wa kọ́ báyìí láti ń kírun báyìí láti ń kírun a jẹ́ pé ìyẹn gbọ́dọ̀ lọ kọ́ bóòlù láti ń kírun gẹ́gẹ́ bóòlù ànábì ṣe ń kí ó ṣe pàtàkì báwa fẹ́ kírun àlọ́ ọlá ṣe pàtàkì kíyàn sàlọ̀ láyé dáadáa ẹ̀bọ́n mi olúwa ní idha qumtum ila as-salah fagsilu kí ni wujuhakum ẹ̀rí ni gbogbo tá ń ṣe lẹ́rìí inú ìsìláàmù ìtọ́ ọba tí ń ṣe inú ìsìláàmù tí ò lẹ́rìí ìwọ ló dá lẹ́nu ọ̀wọ́n mi ìwọ ló dá lẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ lọ kírun olúwa ní ẹ̀sàlù alá alẹ́mi ní pé tawadda la tatimmu salatu ahadikum hatta yusbiga al-wudu'a kama amara Allah olúwa mi ò ní gbàwẹ̀ anybody àyàfi kó sàlọ̀ ládáadáa tó lùwà mi ṣe fẹ́ tó ṣe pàwọ́ láṣẹ ó sàlọ̀ aláàrẹ tóní ó fọwọ́ dáadáa omi ó dé ibi gbogbo ẹ̀ ọ̀ní dákan sí ọyọnúnù ọwọ́ bí ọyọnúnù ó dámi sónú ẹ̀ ráì ó gbójújújù kìí wọ́n fọwọ́ gbóó adéríkà sàlẹ̀ ilé ìdílé ìdíwà àwùjọ tá a wà yá tu àwọn sàlẹ̀ àwọn tọwọ́ bọ̀ wọn ni ó tọwọ́ bọ̀ ọ̀nà bẹ́ẹ̀nù rẹ bá dọ̀tí ọkọ̀ ọrùn pákó nẹ́kò tó kírun súnà ní ọgbọ́dọ̀ lórin àwọn ìyàwó dáadáa rèé lásùbá wọn kọ yorin kàbáyà ẹkọ ròyìn gẹ́gẹ́ náà ni wọ́n wá fẹ́ kírun gbogbo tọkọ tó máa sàlọ̀ alámọ̀ ròyìn ọ̀dà púpọ̀ àmọ́ àwọn yọnu náà wọ́n tọwọ́ bọ̀ ọ̀nà ònídìí ẹ̀ wàá dá mi sẹ́nu báyìí ni ọwá gbẹnu ẹjọ́ jògújògú ọwà tú má gbé mu ìyẹn máa ń tú ni lẹ́yìn ìgbà náà wàá pín ó fin mú kì í ṣe pọ́ tọwọ́ bomi àwọn àfi sẹ́nu báyìí irọ́ wò ẹgbẹ́ lómi ò tọwọ́ bo omi báyìí àbí yóò fomi sọ́wọ́ àti ìwọ̀n báyìí irọ́ ó fomi sí ọwọ́ rẹ̀ báyìí ọwọ́ ọ̀tún ọwọ́ àfin má fin tí ó tó wá sí kí ni ó tó wá pọ̀ lérí o ọ̀tún wọ́n sì ni wàá bomi báyìí wàá sí kí ni wàá fin tọ́wọ́ wá fin ó tó wá fin jáde owó sì lọ́wọ́ ló ẹwẹ̀ kọ́ àdísà fàdí nù sallallahu alaihi wasallam àfẹ́ máa fàdísì púpọ̀ jù káà tó wá lórí nìsáyé ló gbà wá àsánà wà lùbá ní à ń pẹ́ bí eléyìí àwùjọ tá a wà yí àwùjọ kámpáàsì mọ́ ni owó sì ló fi wá fin jáde fún àláfíà owó ara rẹ̀ gan-an èso jáde kó mú rẹ̀ àmọ́ wá tọwọ́ bọ mú lásán ó ń ṣe inú òṣèré ṣe eléyìí o àwọn ní ìka bọ mú ọlọ́run fi mú ọ̀ fi mú ẹlọ́kẹjá mọ́ nótìsì ẹ̀ àwọn afojú wa ojú wa ti bẹ̀ láti bíbà ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ẹ wo ibi báyìí báyìí ọ wà tú jábù rẹ̀ ní ó tú jábù ọ wà sí fìlà rẹ̀ ó sí fìlà rẹ̀ ibi báyìí ló ti gbé ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ báyìí ọ wà máa gbé lọ débi ìjàgbọ̀n rẹ̀ báyìí wájú lóòrónù débi ìjàgbọ̀n báyìí ibi tó ṣe dénú lẹ́bùrú gbogbo etí rẹ̀ báyìí débi etí ìkejì ojú nù wà padà dà bẹ́ẹ̀ ẹ dákun sẹ́ ń gbọ́ mi báyìí ó bẹ̀rẹ̀ láti ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ débi ìjàgbọ̀n lẹ́gbẹ̀ẹ́ ó bẹ̀rẹ̀ láti kíni ibi etí débi kíni etí kejì a ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn ìgbà náà wà pọ́n ọwọ́ rẹ o ẹlòmí ọmọ ẹsìn wọn ọwọ́ alákọ̀ọ́kọ́ ni ó pàdé báyìí ọwọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ wọn fọwọ́ sí ibẹ̀ yóò gbé láti ibẹ̀ yìí ó ń ṣeré nu o
ọwọ́ ẹlẹ́ẹ̀kejì àìgbé láti ibi báyìí nígbà tó ti gbé ibi ibẹ̀ náà ló ti gbé ibi ọmọ nìkan náà ló ti gbé wàá gbé lọ sí ìbàyí náà ni wàá tó wá gbé wá padà bẹ́ẹ̀ àmọ́ wá ṣe ọwọ́ gbé láti ìbàyí ṣe bó ti fọ́lé nígbà tí mo bẹ̀rẹ̀ ṣe nù ẹlákùsẹ́ ń gbọ́ mi ẹ̀yìn yá dáadáa ìyẹn lálùbáríkà yìí tánàbí ṣe fẹ́ ká kírun nù ká sàlọ̀ àlánù ìrun bẹ́ẹ̀ láti bí àlùwàlá la yaqbalu Allahu salata bighayri tahur ọlọ́wọ́ ò ní gbàrún tí ọba ti mọ́ dáadáa tó sàlọ̀ dáadáa ìyẹn gbọ́dọ̀ sàlọ̀ dáadáa ni tí ẹ bá fọwọ́ yẹn tán ẹ fọwọ́ sí náà bẹ́ẹ̀ ẹ wà pa erí ẹ fomi sọ́wọ́ yín dáadáa báyìí ẹ fọ sómi ó ní fọ rí ó fọ sómi ó fi pa báyìí ó fi pa lọ láti ibi tí irun ti bẹ̀ báyìí ó gbé lọ síbi ìpàkọ́ rẹ ó wá dá padà ọwọ́ mi bọ́ wá dá padà èyí tó wá sẹ́kù ń bí ọwọ́ rẹ̀ ń náà ni omi tó sẹ́kù wọ̀ ní mọ́mí mi ó wá fi pa etí lẹ́ẹ̀kan náà ni ò nídìí kó tún mọ́ wá bomi mi ó wá fi pa ti rọ́ kò rí ilẹ̀ lọ́dà nẹ́yì èyí tó rí ilẹ̀ náà gbé kíni wàá pa láti bí báyìí lọ síbi kíni ìpàkọ́ òun gbé déwájú padà àṣẹ́kù ọwọ́ yẹn náà ló fi pa kíni etí unless tó tútù bá mú níbi ìlú tó wà because àwọn ìlú kan bí òtútù mú gẹ́ bẹ́ẹ̀ bá ti fọ omi sọ́wọ́ báyìí ó ti gbẹ ìgbà yẹn ló tó wá mú mi ó fi ṣe tí ọba sọ nìkan kan ní kíni lọ́wọ́ rẹ mọ́ ẹ láwọn sẹ́yìn gẹ́sì mi ẹ̀kan là máa ń pa eré lẹ́yìn ìgbà náà ọ wà lọ fọ ẹsẹ̀ rẹ ọ̀dà púpọ̀ jù só ibi tó mi bá kọ́kọ́ dé ibi ẹsẹ̀ ní kó ti bẹ̀rẹ̀ níbi ẹ̀yìn báyìí ọ̀dà mi sí iná wá gbé lọ wájú wá fi fọ́ dáadáa ó ya gbogbo ọmọ níkà yẹn o lè sílẹ̀ mẹ́ta kò sí láì fi mẹ́ súnà nábì náà ni gbẹ́gbẹ́ ìkan náà sí ni kò sí láì fi ẹ̀mẹ́jì ni kò sí láì mọ́jú ju ẹ̀mẹ́ta lọ́dé ẹ̀sì òsì náà tó ṣe sí náà nìyẹn ó ti sí kíni ó ti sàlọ́lá nìyẹn bọ́ bá sàlọ́lá bẹ́ẹ̀ mọ́ lọ mọ́sálásí ó dá wọ́dù kí ẹ máa sàlọ́lá láti ilé lọ sí mọ́sálásí ẹ̀gbọ́n mi ẹni tí ń lọ mọ́sálásí tí ń lọ sàlọ́lá àtẹni tó sàlọ́lá láti ilé ẹni tó sàlọ́lá láti ilé yóò gba ládá ju ẹni tí ó lọ sàlọ́lá mọ́sálásí lọ kí ló fà Ànábì náà ló sọ ẹ̀rí ní ìsìláàmù ìmọ̀ ní ìsìláàmù ọgbọ́n ògbé Ànábì ní pé ẹni tó bá sàlọ́lá láti ilé ẹ̀ lẹ́yìn ìgbà náà wá lọ sí mọ́sálásí Ànábì lámìyà kòtòwà kò ní máa gbẹ́sẹ̀ kan báyìí ẹ̀ṣẹ̀ tó ní bá ṣe ń gbé rúfi àtìlá òbí bí ha dárajà wọ́n máa fi gbé ládà rẹ̀ tó bí lọ́dọ̀ Ọlọ́run ọba ni wọ́n kú tọ̀t ánìwò bí ha sẹ́yìí à wọ́n fi máa gbá burúkú òfin ìwẹ̀ ẹ̀ṣẹ̀ wọ́n fi máa parẹ́ fún ni ẹni tó sára láti lénu ẹni tí ó sára tó kàn dé mọ́sálásí ó ti wéṣì gbogbo àwọn aládá yẹn ẹ̀gbọ́n mi ló fi jẹ́ wípé ìyẹn máa ń sàlọ̀ láti lé lọ sí mọ́sálásí ni àmọ́ ìsára àdúgbò yìí gbogbo mo fẹ́ ti rómi àwọn náà sí mọ́sálásí fún kẹ́mọ́ sómi kẹ́mọ́ sàrọ̀lá mọ́sálásí àbárọ̀ láàrẹ já wọ́n ló mọ̀ sí láti kíni láti mọ́sálásí tí èyí ń ṣe jẹ́ nìyẹn bàbá dé mọ́sálásí ṣe àdúrà kó tó wọlé gbà ìpínlẹ̀ ló ti fẹ́ kí òun náà láti mọ́sálásí ó ní Allahumma ftali abwaba rahmatik ẹ̀kọ́ ń bẹnu ìsìláàmù ẹ̀sìn mọ̀ ní dákùnrin tó bá fẹ́ wọ́ gbalẹ̀ kí ní òrìkó tó wọ́ gbalẹ̀ àbẹ́ tó bá fẹ́ wọ́ àwọn tí àwọn nàṣárá àdúgbò ta fẹ́ wà yá gbọ́dọ̀ mọ́ sọ lárọ́wá àbí ká máa sọ ní àwọn obẹ̀rú àbẹ́ wá sọ́ọ̀sì àdúrà orí èsì kó tó wọ sọ́ọ̀sì ó sádọ̀ àkẹjọ́ wí àwọn nǹkan jò àwọn nǹkan pàtẹ́ wọlé ni àmẹ́sì ọlọ́wọ̀ rí bẹ́ẹ̀ ẹ̀sìn kẹ́lẹ̀ ní gbogbo ẹ̀ fọmílítì kẹ́lẹ̀ ní gbogbo ẹ̀ ọ̀fẹ́ mọ́sálásí tó sọ dẹ́ Allahumma ftali abwaba rahmatik ẹ̀kọ́ nìyẹn ẹ̀sìn nìyẹn àwa wọlé tán ọ̀fẹ́ kínú ọ̀dájú kọ kíbùlà ni ẹ̀gbọ́n mi ó ṣe kéré ọ̀dájú kọ kíbùlà ni o bó láti wá mọ́ kíbùlà ó béèrè ni ọ̀nà bó ní kíbùlà wà ọ̀nà báyìí ni mọ́ ọ̀bá rẹni tó béèrè lọ́wọ́ rẹ̀ wọ́n náà gbé fóònù ẹ jáde náà wọ́n ti ṣe rọrùn gbògí náà sàlàyé olóòdìgbàdà tó fi mọ̀ àmì tó rọrùn ìsìn gbé fóònù ẹ dánlódù kíblà sí Allahu Akbar ẹwọ orí tọ́lọ̀ ń ṣe fún wa àwọn owó ni ó rí bò ní òun kọjú sí ìrà yìí
máa ń sọ ẹ̀sìn ilé ìtàwọn báyìí ọkọ̀ yìí ìbàyí ilé ìkọjú ìbàyí ilé ìkọjú ìbàyí ládùúgbò kẹ́rẹ́ wọn àdájú kọ́ bí kankan náà àmọ́ ìsìn Islam ojú kẹ́rẹ́ ládájú kọ́ ọ wà tẹ̀ síbi fóònù rẹ ọ download ẹ̀ níbi Apple ní àbó download ẹ̀ níbi kíní kẹtẹ́ ẹ̀ máa ń download ẹ̀ ọ wá ti gbé sí ẹ̀ báyìí yóò dájú kọ̀nà kíbúlà bọ́ bá sì wọ mọ́sálásí tó gbádùn o ìtọ́ bá dájú kọ ni mọ́sálásí mi ò dájú kọ kíbúlà lónìí o ní gàmọ́ ń bẹ̀ wọn bọ́ mi kíbúlà bá ọkọ̀jú báyìí mọ́sálásí kan sí kọjú báyìí àwọn bàbá wọn gbé àjẹmọ́ ẹ̀ lọ́ba bí dẹ́ dáa sí kí látọdún mẹ́wàá rè ọdún mẹ́wàá wò dájú kọ kíbúlà rè ó difficult fún wọn láti ká tẹ̀ lódodo táwọn bá sì gbé kàkó rí bẹ́ẹ̀ o ẹ béèrè mo ní kíbúlà wa bí mọ́sálásí yóò bá kọjú sí kíbúlà ẹ bẹ́ǹdì padà ànábì náà dájú kọ bìkan tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam ó dájú kọ Baitul Maqdis tẹ́lẹ̀ ìgbà tó wọ́n mi má dájú ẹ̀kọ́ bẹ̀ mọ́ ànábì bẹ́ǹdì padà ní kọjú sí ọ̀nà Káàbà kò sílẹ̀ ìdí ń bẹ́ẹ̀ ar-ruju' 'anil batil khairu min at-tamadi fi ká sẹ́dí kò ní ìbàjẹ́ ó lójú ká máa kọ̀ntínú ìbàjẹ́ lọ ó wá dájú kọ kíbúlà wà fèsì kíbílà tààràtààrà rẹ ni ó do normal size ẹjẹ́ ìmọ̀ sàlàyé kó mọ̀ fi yé báyìí normal size yíyàn dó báyìí ẹbátẹ̀wò báyìí normal size bá odó wọn lé tí ò ní ní ọlá ọ farabalẹ̀ wọ́n náà gbádùn báhùn tí ó sì dónù ọ dájú kọ kíbílà èdè ó sì ráyì ọ dájú kọ kíbílà bẹ́ẹ̀ bọ́bá wá dájú kọ kíbílà yẹn tán mẹ́ta kan fi lè mọ́lẹ̀ ọbáyọ̀ pọ̀ bọ́bá wá dájú kọ kíbílà tán ẹ̀bọ́n mi tọ́ ọ wà gbọ́wọ́ rẹ̀ sókè ó ti láníyàn ìgbé ìrun tó fẹ́ kí ìrun àyílà ni kò ní ìdíkò tó sọ pé náà wéétù fàrídọ́ sọ̀láàtì zúrí àdá máàrí ìkìtìrá náà nídìí gbogbo eléyìn kò ní ìdínà wéétù kankan ó fẹ́ kírun àyílà ó ti wà lọ́kàn rẹ̀ ó ti tán náà nìyẹn ọ wà dájú kọ kíbílà Allah ẹwọ ní mo ṣe Allah ọgbọ̀wọ́ rẹ̀ báyìí ìsídà kó gbé síbi etí ọwọ́ kó gbé báyìí kó gbé síbi èjìká Allahu akbar ọ̀nà kẹrùn bọ́ bá sì wọ́ o lè wí Allahu akbar ẹgbọ́n mi tó bá sì wọ́ o lè kọ́kọ́ gbọ́ báyìí Allahu akbar mẹ́ta lọ bẹ́ẹ̀ Ànábì ṣe bẹ́ẹ̀ àmẹ́yìí tí ń sábà máa ń ṣe jù oníkànnàbí ṣe báyìí Allahu akbar tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ti wọ ọ̀run nù ó ti wọ ọ̀run nù bọ́ọ̀ bá sì gbé ọwọ́ sókè ìjọ́ mi tó gbàgbé tó bá rí àìsàn Allahu akbar ó ti tán ó là ń pè ní takbiratu kíni ihram lànàbí ni pé tahrimuha at-takbir wa tahliluha at-taslim in tá fi wọ ìrun òní kò sí Allahu akbar ó bá ti wá ṣe bẹ́ẹ̀ tán àdúrà ń bẹ ìjájò kò gbádà àdúrà ń bẹ tíyàn tó máa ń ṣe nàmbà fẹ́ ni o kìí sí nàmbà túláàsì àmọ́ kí ìyẹn máa ń ṣe yóò jẹ́ irun pé dáadáa yóò jẹ́ ládàá rẹ̀ tó pọ̀ ju tẹlòmíì lọ o là ń pè ní dùwà istiftah àdúrà tá a máa fi sí irun eríṣiríṣi ni o lè ṣe subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha subhanaka Allahumma bihamdik wa tabaraka ismuk wa ta'ala jadduk wa la ilaha ghayruk in wa short bọ́ bá ṣe ládàá yóò tán pọ̀ bọ́ ẹgbẹ́ ìdó sí ìrọ̀lọ́run ni wajjahtu wajhi lilladhi fatara as-samawati wal arda hanifa wa ma ana minal mushrikin ìyóò náà lọ bẹ́ẹ̀ bọ́ bá ti pé ìdó rọrùn fún Allahumma ba'id bayni wa bayna khataayaya kama ba'adta bayna al-mashriqi wal maghrib wa naqqini min khataayaya kama yunaqqa ath-thawbu al-abyadu min ath-thawbi ad-danas Allahumma ighsilni bil ma'i wal bardi wa kini wath-thalj àdúrà yàwọn ilé tó bá yín kọ́ ẹ bá wọn tẹ̀ ní Lárúbáwá ẹ̀sìn bá wọn translation rẹ̀ náà translation àwọn yàrá tí wọ́n mọ́kéwú wọ́n lè kà níwèé ẹ dápẹ́ kọ́ wọn nítorí ká máa kọ́ níbi àwọn àsàlátù àmọ́ Allahumma sálí àlà èèyàn láǹfààní nù èyí tí ò sí ní láǹfààní rẹ̀ bó la ṣe wọ́n ẹ̀rọ àìdọ́ nítorí gbọ́dọ̀ wọn àkọ́nù ẹ dákun ẹ jẹ́ tàlímù yẹn ẹ jẹ́ tún wá ẹ dákun bóyá sátọ̀dẹ̀ lẹ́wọ̀ àfọ́yín wọn ní àwọn ìyá yìí fẹ́ wà lè jẹ́ náà ẹ dákun ẹ ṣàánú wọn tó tọ́ náà ọlọ́run ó ṣe rán fún yín ìdé tó ẹ̀dàkùn ọláyàn àyá ìfarabalẹ̀ náà pé wá ń ṣe bẹ́ẹ̀ tán
ẹ wá ṣe a'udhu billahi minash shaitanir rajim jẹ́jẹ́ lẹ́yìn ṣe ògbélé yíò ẹ̀jí sọ̀rọ̀ jáde o kìí gbà kẹfẹ́ Allahu Akbar alhamdulillahi rabbil alamin farabalẹ̀ ànábì kírun báwọn ìdí Allahu Akbar òsì wájú fásitì àkálẹ̀ alhamdulillahi rabbil alamin ìrọ̀ o kìí ṣe báwọn àdúrà kan látún sọ ohun ànábì ó farabalẹ̀ làbúrò rẹ̀ láti béèrè lọ́wọ́ rẹ̀ pé ara'ayta iskataka bayna at-takbir wal-qira'ah ma taqulu bi abi wa ummi ànábì kí ló máa ń sọ láàrin tó bá sí Allahu Akbar tán kó tó kàǹkàn wọn máa dákẹ́ díẹ̀ kí ló máa ń wí àdúrà tí ànábì máa ń wí nù tàbá ṣe ìwọ̀n tó wá sí a'udhu billahi minash shaitanir rajim ọ̀nà kanu ọ̀n kò sọ pé a'udhu billahi as-sami'il 'alim minash shaitanir rajim ọ̀nà kejì inú wọ́n bá ìṣẹ́ tó gírèdì jù wáwọn lọ a'udhu billahi as-sami'il 'alim minash shaitanir rajim min hamzihi wa nafthihi wa nafthihi ìmọ̀ní islamu ìmọ̀ní ìtàwọn rí prúfù nú dákùn tó fi mọ pàtàkì ẹ̀sìn islamu nú ó pa àwọn evidence wá ipò orin bẹ́ẹ̀ lẹ́wọ̀n ọkọ̀ lọ́dọ̀ tí yín àtẹ́wọ́ mẹ́wàá báyìí lẹ́pa àtẹ́wọ́ méjìlá lẹ́wàá pa ọlọ́run ti pọ́n wọlé góòdì ní ń bẹ lọ́wọ́ rẹ̀ má yọjú má ṣe gbé borùn lọ síbò míì má fò fẹ́ǹsì má ṣe àyọjú rẹ̀ ìmọ̀ ń dùn ní ìtí bá dùn náà ní gbé ẹ̀wọ̀n náà ìtí bá dùn náà ní fún ẹ̀jẹ̀ díjẹ̀dí má jẹ ṣúgà náà padà fi jẹ́sẹ̀ rẹ̀ àbára ẹ̀sùn wa tó ṣe rí ní ẹ̀ ọlọ́run ti sóyé wọnú ìsìlámù ọgbẹ́ ìlàmú wá lẹ́fídẹ́nsì bàbá ṣe báyẹn tán ọwọ́ sí bismillahir rahmanir rahim ó ní kájákẹ́ o jẹ́jẹ́ náà ló ká o nítorí pé ànábì wa muhammad sallallahu alaihi wasallam àti abubakar àti umaru gbogbo wọn máa ń ṣe bismillah kíní sirran jẹ́jẹ́ náà máa ń ṣe ní pariwo jákè ní sọ jákè òun rìn rẹ̀ bàbá rẹ̀ tó ká jákè náà o kò sí láì yí mẹ́ o àmọ́ kò tẹ̀lé kíní ìlànà bì tó bàbá ṣe báyẹn tán ẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ alhamdulillahi rabbil alamin ẹwà ká jákè wọ́n yí sì dá alhamdulillahi rabbil alamin wọ́n yí dá wàràwàrà rẹ̀ ń bí irun ẹ̀kọ́ nìyẹn o ẹ̀yin mọ́mú àtẹ̀yìn ìyá náà ẹwà dá alhamdulillahi rabbil alamin àwọn mẹ́rin wọ́n yí máa ní kí ẹ̀mù ní ìyá gẹ́gẹ́ abẹ́ ìyá gẹ́gẹ́ sẹ́yìn ìwé ìdínà ẹ̀sẹ̀ ọ̀tẹ̀ mùsàkín ẹ̀sẹ̀ ọ̀tẹ̀ lẹ́sìn àmì tààlẹ́ ìwé ìmọ̀gbẹ̀rẹ̀ alẹ́ ìwà dáadáa ìkàwùkà ló kàwọn ò kírun o Ànábì kírun báyẹn o kana yakifu inda ra'si kulli aya Ànábì máa ń dóbi aya kọ̀ọ̀kan ni alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin bàbá sí wọ́ maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين tí ẹ ṣe máa kàrùn bàbá kàwájà tẹ́ àmín òsínú fátíà o a máa dùá ní tó ọba tí ń kírun ìyẹn lè ṣe àmín àwọn kàwájà lọ́jọ́ lásán wọ́n ń sáàmí ọ̀nídẹ̀ èrí ìrun láti máa ń ka fátíà lámọ́síkiri lámọ́ ń ṣe àmín sí yóò yìí sọ jákè ní èyàn ọba wọn bàbá wa ṣe tán àwà kásúrà tó bá rọ̀ wá lọ́rùn kúlọ̀ lọ́wọ́ àádùn ní ká fálákì ní ká bákọ́rà lórí ọ̀rọ̀ ní bí àbá Ibrahim àrí àbá Ibrahim tó ṣe ká bákọ́rà lẹ́ẹ̀kan wọn náà nà tán èyàn ọ̀fẹ́ nà tán rẹ̀ wọn ká bákọ́rà so sì má ṣe èyí tí ó ní àwọn tán bẹ lẹ́yìn ẹ̀ la á lọ ká bákọ́rà lẹ́ ẹ̀ tẹ́sẹ̀ ń dùn mẹ́mbẹ́ àwọn ìyá mi yìí mẹ́mẹ́ ọlọ́run kabakọ́ra àfàtánù àǹtà ya Mu'az mọ́jọ bí ìtì náà ẹlákùsẹ́ ń tẹ̀lé wọ̀n tún wọ̀ sí nìyẹn o bàbá wá ṣe bá jàdẹ́ kasúrà ẹ̀ ń kasúrà tán ẹfẹ́ lọ rùkú iye lọ rùkú rẹ̀ ẹ ti kasúrà tán science of irun là ń ṣàlàyé yìí o ìyẹn rùkú bá rán gbàrà wá farabalẹ̀ wá mí wá relax kana nabi yatanafas ba'da al-qira'a qabla ar-ruku' Ànábì máa mí ló farabalẹ̀ yóò relax kó tó rùkú
10 seconds 5 seconds wà fi sinmi díẹ̀ wà ẹsẹ̀ wà rùkú ẹ̀gbọ́n mi lẹ́yìn ìgbà náà tí yẹn bá ń kírun sórí tó ń ká ọgbọ̀dọ̀ máa ronú sí o ìmáàmù ka fàtí ọgbọ̀dọ̀ ọmọ tó máa fàtí àdáadáa o alhamdulillahi rabbil alamin ọlọ́run ọba àgbáńlá yìí la dúpẹ́ fún ọba àgbáńlá yìí tàbí èèyàn tàlìjẹ̀nú ọlọ́run tó sẹ́pẹ́ lóòótọ́ kò jẹ́ sọ́mọ̀ jálẹ̀ kò jẹ́ lẹ̀ náà fáyà gbogbo ọmọ orun sí arrahman ọbùn ní kẹrọ ọlọ́run malik èyí tó bá mọ̀ náà Allahu akbar tí mọ́mù sí ń kà ní ìmọ̀túnmọ̀ rẹ̀ yìí ìmú wa lọ kéwú Allahu akbar ó mọ̀ gbọ́lọ́run tó gbọ́ mọ̀ bí tẹ̀lé ọgbọ́dọ̀ jọ́ kẹrẹ máa rò nǹkan míì alòmí ọmọ kírun níbi lágbà aláwọ̀ kọ́rọ̀ yìí yóò ti mọ̀ ẹni tí wọ́n ti dọ́jà mo ti rí su ìrìsù ìrìbá ní wàhálà ẹrẹwà náà ọ̀yà múlíkàrẹ̀tì lọ́rọ̀ òróró yóò máa wá ronú ẹ̀ lérí ìrún ọ̀dọ̀ wọn lẹ́rẹ̀ náà afọ̀dọ̀ tó ra ẹja kìíní náà bí pé àjọkọ̀ dí ara ewédú mẹ́ ìjọ máa wá rọrùn lábẹ́ sára mẹ́rin sàárẹ́ sí fóun bẹ lérí ìrún wọ́n tán rẹ̀ nù rubba musallin mélòó ẹni tí ó máa kírun Ànábì ló sọ bẹ́ẹ̀ laysa lahu khalaqun inda Allah kò ní kẹ̀kẹ́ tí ó gbà ọ̀dọ̀ Ọlọ́run ọba bọ́ọ̀ bá ń kírun wa qumu lillahi qanitin ẹ farabalẹ̀ ní ẹ máa ronú sí ohun tó ń kí ẹ̀ ló jẹ́ pé ẹ̀kọ́ tó ń bẹ àti lọ jìnà ní nígbà tó bá ti dó yẹn ibi tó yẹ ká ti sọ nìyẹn tó bá dó báyìí ó níbi tó máa wò ibi tó fèrí kalẹ̀ gẹ́gẹ́ ló máa wò àìbọn mi tó bá ti dó lé ìró báyìí ibi tó fèrí kalẹ̀ lọ́mọ sí kéré lọ́wọ́ máa wẹ̀ ní bá kú ìdágbèmí sínárì Allahu akbar àìwò sọ́nà Ànábì kọ̀ fún wa ó ní pé sẹ́ẹ̀ ní stọ́pù la yantahiyanna aqwam an raf'ihim absarihim ila as-sama' sáwọn kò ní stọ́pù kẹ́ máa gbójú wọn lọ sí sánmà àbí kọ́ lọ sọ kí ní kan sí wọn láàní ó wà fojú rẹ fọ́ wọ́n gbójú wọn sánmà máa tó bá ti ń kírun wọ́n gbójú lẹ́lẹ́ ló máa wò Ànábì ewu òbí kankan bí ẹ bá ṣe kíni tí ẹ bá ṣe ibi tó fẹ́ fẹ́rí kanlẹ̀ àdísù sámọ́ gbé jáde àdísù ìyàwó Àìṣà náà gbé jáde kọ́dà Ànábì wọnú Káàbà nígbà tí wọ́n sí ìlú Mẹ́kà Ànábì wọnú Káàbà Ànábì wo gbogbo Káàbà mọ́nú Káàbà ilẹ̀ ńlẹ̀ tó fẹ́rí kanlẹ̀ ní wò ọmọ àwọ̀ ẹ̀gbẹ́ ìwọ ló máa rẹ̀ tí ń kọjá ẹni tí fẹ́ ra nǹkan náà nílé ní sùúrù ọmọ àtàjà ọmọ ìmẹ́ èrò rí sínú nìyẹn yóò kírù fọ́lọ̀un yóò parẹ́ mọ́rún ra ní Ọlọ́run ló ń pè ọba tó ju gbogbo wa lọ ọba tó pọ̀ fún oníṣẹ̀mí kí ló ń wá kí Ọlọ́run ló ń wá kí wọ́n fi wá ṣe kíni tó fi wá lù sí ọ̀rọ̀ Ọlọ́run ọba àwọn sàábà Ànábì lásọ àníbẹ̀yẹ bá bà lẹ́lò míì kò ní mọ̀ yí pé yẹ ṣe kíni ó bà lóhùn ìsábò ẹ̀nà sí pọ̀ social media ti dáyé ẹwò gbà sáwọn èèyàn ṣe hajji ìyàwó múra èyí tó lọ ìkan bá wọn Saudi mo tún rí míì nígbà tí mo tún dé Saudi tó kọ́ Saudi ìkírun lọ báyìí ni ẹyẹ sì balẹ̀ lérí ní Kaaba ìkẹsẹ̀lẹ̀ Madina ìkẹsẹ̀lẹ̀ méjì tún ṣẹlẹ̀ Mákà ní Kaaba lérí ẹ̀rọ ẹ̀rẹ́ balẹ̀ lérí ẹyẹ ò mọ̀ ipé ní ìyẹ̀lò ń balẹ̀ wallahi lọ́wọ́ lórí YouTube ẹyẹ balẹ̀ lérí báyìí ni òun sì kírun lọ ó wá jẹ́ wọ̀ bí tó ti ń wẹ̀gbẹ́ ka ẹyẹ kan bà lé ọ lérí bóò ní bọ́wọ́ láti fi mú jẹ lẹ́tùmọ̀ rẹ̀ ẹ̀yẹ̀ rẹ̀ ó tún mú sábẹ́ Ànábì wa nù sallallahu alaihi wasallam Sa'd ibn Abi Waqqas nínú àwọn tánàbí sọ pé lágbájá inú ọmọ àlìjánnà ni Sa'd ibn Abi Waqqas ó ní egbò kan lá títí ń bá gbogbo ẹsẹ̀ jẹ́ àwọn àìwé báwọn ọba gí ẹsẹ̀ yìí yóò débi taná ọ̀ kọ́dà yóò lè fẹ̀mí lọ wọ́n fẹ́ gí ẹsẹ̀ èèyàn ẹ wo wàhálà tí ó rí nígbà yẹn sínú o tí ó tí sí kẹ́míkà tẹ́ máa lo tàbí kùn yín lórun wọ́n ní pé tí Sa'd ó ṣe mo fẹ́ fi sọ pé káàbà lè máa concentrate lérí ìrun ní ẹ̀rí mo wọlé lẹ́ẹ̀kan mo ní ìmọ̀ láti gbádùn ẹ̀sìn yìí ìmọ̀lẹ̀ sí wá wọ́n bá mọ fájì àlọ́ kọ́ọ̀tùmọ̀ rẹ̀ wọ́n tù fún ọ kúrò láwọ̀ àádùn wọ́n tù fún ọ ọmọ ronú sí ni Sa'd ibn Abi Waqqas wá ní pé á gẹ́sẹ̀ yín bọ̀ tí ẹ mú ọtí lẹ́fi tọ́síkéètì nígbàtà bá ń gé
ẹni mọ feeling ẹni mọ nira òní Ọlọ́run ò fi ìwòsàn wá síbi tó ṣe léwọ̀ fún wa ẹ̀gbọ́n mi ànábì lórí bẹ́ẹ̀ sàbẹ́ yìí sọ bẹ́ẹ̀ Olúwa mi ò fi ìwòsàn àwa àlùmọ̀ mùsùlùmí síbi tó ṣe léwọ̀ fún wa ẹ wo mùsùlùmí lónìí bíbà kápọ́jú bá mú ọ wá lọ owó gbòòrò kọ wá kíkí ní sí kó kí igi ọ̀bẹ̀pẹ̀ àbí ilẹ̀ sí máa ń pè ìbẹ́pẹ sí àti kí níkan ẹwà mú owó gbòòrò lẹ́yìn kí ó àbí ti ṣìnáàbù abẹ́ mú gbogbo ilé ọba mú mùsùlùmí mú bọ́ ọba ti mú láyé ò ní mú lọ́rùn wọ́n tún jẹ ẹ̀rá yáyà ni sábúdúrú àbí àkọ́sí pé wọn ò nídẹ̀ tí bá fẹ́ jí ẹsẹ̀ mi tí n bá ti ń kírun lọ ìní mọ bí tí mo wà mọ́ ọ̀dọ̀ Ọlọ́run mo wà tí ń ronú pọ̀ lọ́run ìgbà yẹn bá gé ní mẹ̀gbẹ̀sì yẹn kan fún mi ẹ gbọ́ mi yé tí n bá ń kírun lọ ìgbà wo ni ẹ wá gé ẹsẹ̀ mi ìní mọ fílìn ìyẹn wọlé rè sí ìwọ́n ti mẹ̀gbẹ́ wọlé ìyẹn kọjá pípẹ́ ọ̀tọ̀ alájì ti dé ọ̀yẹ́sẹ̀ wá àbáyé wọ́n tán lọ́hùn ni wọ́n tán rẹ̀ ẹnu ọ̀tán lọ́hùn wọ́n dí ẹsẹ̀ sáàt kò mọ̀ kẹ́kẹ́ ó kíra kẹ́lẹ̀ kejì tán ó kí kẹrin tán ó sálámà tán báyìí pé ó parí ìrun lókè gbọ́ta orí ó kẹ̀ dákú bẹ́ẹ̀ ni ẹ̀sìn láti gíláàsì lákàlà gọ̀gọ́ tí ó mà níra wọ́n gẹ́lẹ̀ kejì kò mọ̀ níra ìgbà wọ́n kò níbi ìrun tán sẹ́gbẹ́ àti padà sáyé báyìí ẹ̀mí rẹ̀ padà sáyé padà ó ẹsẹ̀ wá náà ti àwọn ti gẹ́sẹ̀ mi kí ní ta mí àlìjẹ́nà táwọn tọ̀hún náà wá làwọn náà wá a máa wá sàdúrà àdúrà jàmbá Ọlọ́run pàṣẹ wa papọ̀ mẹ́rin ẹni rí ìkà Ọlọ́run pàṣẹ wa papọ̀ mẹ́rin ẹni rí ọwọ́ náà yẹ ṣe dáadáa wọ́n yóò ti tẹ̀mí rẹ̀ ẹ má pàápàá ẹ dákun yẹn máa ń bẹ̀rù Ọlọ́run ọba ní ibi tó fẹ́ rí kalẹ̀ ló máa wò tó bá ti wá ṣe bẹ́ẹ̀ tán orùkú èyàn bá fẹ́ rùkú èyàn farabalẹ̀ èyàn ṣe Allah ó gbé ọwọ́ yẹn débi ìjìká báyìí náà Allahu Akbar ọwà rùkú àbá èyàn tún jáde díẹ̀ ẹ má bínú àbá Abdulrahman àbá ṣèkíní táwọn fẹ́ rùkú ọwọ́ wa yìí ẹwọ wáyìí Allahu Akbar a fi sí gbogbo bí ẹsẹ̀ wà yìí ni kẹsí báyìí lásán no ó fi sí báyìí eré orúkún rẹ̀ ó fi sí báyìí ó wá jẹ́ eré rẹ̀ kó sí kíni kó sí dédé ẹ̀yìn rẹ̀ ọmọ awo tó fèrè kalẹ̀ sí báyìí tó lè ṣe nù ó wá sí subhana rabbi al-azim subhana rabbi al-azim subhana rabbi al-azim ó tó lè ṣe báyìí o ó sì ní ṣe báyìí o ẹlòmíràn tó ṣe báyìí ó sì ní yẹ tán jù ó ṣe báyìí ni mọ́kẹta mọ́kẹtì ó sì lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà náà wà ní ṣe wá gbéra dìde Rabbana walakal hamd àbí sami Allahu liman hamida wáyé pé wọ́n nìkan ni sami Allahu liman hamida ó wà dó bẹ́ẹ̀ hamdan kathiran tayyiban mubaraka ó sọ bẹ́ẹ̀ mil as-samawat ó tún lè máa sí ìṣó ó sì bẹ́ẹ̀ yẹ pé aláàrágbẹ́ bẹ́ẹ̀ kọ́ ó farabalẹ̀ tó bá farabalẹ̀ ń ó jẹ gbogbo àwọn mọ́níkà rẹ̀ kó padà gbogbo egun rẹ̀ ó padà dáadáa padà síbẹ̀ èyí ni mọ́tàbù jùmọ̀ọ́r ó dà àwọn àfáà mi bẹ́ẹ̀ lè ṣe kíni ẹ lè kó báyìí àwọn ànábì ránu àmẹ́yìn tó rin ilẹ̀ jù ní pé ó ṣe kíni dalẹ̀ gbogbo ẹ padà gbogbo ẹ balance kìí ṣe kánjúkánjú lẹ́yìn ìgbà náà wọ́n ṣe máa wá lọ sùjúd ibi sùjúd ní ọ̀nà méjì náà ni àwọn àfáà pín sí méjì ń bẹ́ẹ̀ kò sí èyí tó ṣe tí ò lọ tó wáyé pọ̀ wọ́n ló kọ́ lè fi lọlẹ̀ àwọn àgbàlagbà ó rọrùn fún ọ bẹ́ẹ̀ ọwọ́ báyìí lọ́ọ̀kan mú lọ Allahu Akbar tó wáyé jẹ́ pé bọ́ọ̀ náà ń pè é yọ̀dà fún ọ̀yá yìí yọ̀dà fún ẹ̀ Sami Allah ẹ̀yà gbé láti ibi ìrùkú so ibi ìrùkú ó ti ṣe báyìí wo ọwọ́ rẹ̀ yìí ọ yà ni yóò wá sí gbogbo bẹ̀sẹ̀ báyìí kan bẹ̀sẹ̀ rẹ̀ báyìí mọ́ tẹ̀rí rọ́kọ̀kọ̀ sì mọ́ ṣe báyìí mọ́ gàdí
ó yẹ mọ́ gàdí àwọn ṣe báyìí irọ́ ó ṣe báyìí tí ó kárí báyìí ṣe báyìí nìsín ẹ̀yìn ó náà kọ́nà rẹ̀ tún na wájú sókè díẹ̀ ṣe báyìí nìsín ọwọ́ subhana rabbiyal azim mẹ́ta tó bá ṣe bẹ́ẹ̀ tán rabbana walakal hamd bó bá sì wọ́ ó lè gbé allahumma rabbana lakal hamd tó bá sì wọ́ allahumma rabbana walakal hamd ó lọ bẹ́ẹ̀ so ìbáyìí nìsín so ìbáyìí ní tó bá ṣe sẹ̀mí Allahu liman hamidah tán ọba ṣe báyìí tán wàá dúró ara yóò sì kíni yóò balẹ̀ ọ̀nà méjìlá ló wà tá a bá fẹ́ lọ ibo sujud ọ̀nà èyí tó correct jù òun ni kó ṣe kíni kọ́wọ́ ni kọ́kọ́ kanlẹ̀ nítorí pé Ànábì ní pé ẹ má lọ sílẹ̀ gẹ́gẹ́ bí tí ràkúnmí ṣe máa ń ṣe ọwọ́ ràkúnmí sí rèé ẹ̀wọ́n mi ẹ̀yìn ló wà ẹ̀wọ́n mi ọwọ́ rẹ̀ ẹ̀yìn ló wà ẹsẹ̀ rẹ̀ wájú ló wà kíní ẹ̀ ló dá confuse kalẹ̀ àmì èyí tó ń rí ilẹ̀ ju pé kíni ọwọ́ làkọ́kọ́ máa sí kíni làkọ́ máa ń fi sí ilẹ̀ lẹ́yìn ìgbà náà ṣe wá sí kíni ó fẹsẹ̀ sí lẹ́yìn ìgbà náà ṣe wá fi erí kalẹ̀ ọ̀nà kan nìyẹn ọ̀nà lẹ́ẹ̀kejì tó wá gbé tẹ́lẹ́sẹ̀ ni àdìsí náà wá fún àdìsí wáyé ọkọ̀ sí kíni ọkọ̀ fẹsẹ̀ kalẹ̀ báyìí Allahu akbar ó àfọwọ́ kalẹ̀ ó ṣe wá fi erí kalẹ̀ ẹ̀rọ sẹ́ ń gẹ́ tiẹ̀ tó bá pé rí ilẹ̀ afẹ́ fi kalẹ̀ tàbí ẹ̀fẹ́ rí kalẹ̀ níbo lọ́wọ́ wà níbi sùjúdù ọwọ́ wọn wà ní ibò náà ń pè ẹgbẹ́ tí wá báyìí ọ̀ kó sì wà báyìí ọ̀nà méjì yẹn ni ìsídà báyìí ọ̀ kí ni báyìí sẹ́ǹgẹ́tì ẹ̀ ìsídà lẹ́gbẹ̀ẹ́ tí ọ̀ ìsídà ní kí ni lẹ́gbẹ̀ẹ́ jìká wa méjì lọ àbúkọ wá sí báyìí kò bá mú o àbó sí báyìí kò bá mú sóyé lẹ́yìn ìgbà yẹn tá a bá ń ṣe sùjúdù eríkè méjì la gbọdọ̀ fi lélẹ̀ ọwọ́ wa méjì 1 ẹsẹ̀ wa méjì ó di kíní ó di méjì ibi ibọ̀ náà ń pè àtìrọ́fù kíní ó di mélòó ó di mẹ́fà èrí àti kíní àti imú ẹyọkàrà méjì wọn méjèèjì yẹn la gbọdọ̀ fi kalẹ̀ bí yẹn bá fi mú kalẹ̀ tí ò fi wájú yí kalẹ̀ kò ní rùn imú nìkan ló wá fi kalẹ̀ òun ṣe rírun àmọ́ tó bá fi erí kalẹ̀ tó fi wájú ìkalẹ̀ tó fi mú kalẹ̀ ọlọ́run bó gbà lájàrẹ́ kan dínkù ni ẹlọ́run ṣe gẹ́ẹ̀tì ẹ̀ lẹ́yìn ìgbà náà nígbà tá a bá ń ṣe sùjúdù ẹsẹ̀ wa a gbọ́dọ̀ papọ̀ níbi sùjúdù wo ẹlẹ́gẹ̀ẹ́sẹ̀ ẹwù dáadáa o pé ẹ̀ka ṣe báyìí àwọn obìnrin ọkọ rí náà ẹsẹ̀ yìí báyìí èèyàn papọ̀ ní o á papọ̀ ní o a gbọ́dọ̀ yá báyìí o kò bá mú o ìyẹn máa ń papọ̀ báyìí mọ̀dùmú mẹ́tẹ́ìn ìyẹn ó dì wọ́n papọ̀ báyìí ni tó ti báwọn àwọn ìyá ìta ń sọ̀rì tẹ́ ti báwọn ayé àbáyìí àìṣe báyìí tẹ́ ti báyìí àìṣe báyìí ìyẹn ó ṣe kí ni ìyẹn ó dì papọ̀ bẹ́ẹ̀ tí a máa ṣe níbi sùjúdù nìyẹn ẹ̀láwọn sẹ́ ń gẹ́tì ẹ̀ tọ́ yíyè tàbá ṣe báyẹn tán agbèríkò mi sùjúdù tàbá agbèríkò mi sùjúdù láàrin àlàfo yẹn rọ́bìk fèrèlè ọ farabalẹ̀ mẹ́rin ni ègbò gbèríkò mi sùjúdù yẹn irọ́ àtàtàtìmáyìn ọ farabalẹ̀ rọ́bìk fèrèlè àdúrà ló ń ṣe ń ọlọ́run fèríjì mi ọlọ́run kẹ́mi ọlọ́run fún mi lárísì kí ìtumọ̀ àdúrà tó ń ṣe nù àbọ̀ wọn rọ́ọ̀ṣì kò bá mú bẹ́ẹ̀ lẹ́yìn gbà náà sọ wá lọ sùjúdù padà tó ti bá wọn tọ́jì tàbá fẹ́ jókòó láàrin méjèèjì yẹn ọ̀nà méjì ni ìsídàká jókòó báyìí tá ń pè ní bọ́ọ̀ ní pè báyìí ẹsẹ̀ ọ̀tún ẹsẹ̀ báyìí ẹ tẹ̀ kalẹ̀ ẹ jókòó lé ẹ wà nà ti kíni ọ̀tún sókè báyìí òun là ń pè ní kíni nọ́sbù sẹ́gẹ́ báyìí nìsín ọ́ ìfìtìrọ́ṣ ọ́ àbí kẹsẹ̀ báyìí láàrin méjèèjì láàrin sájídà méjèèjì Ibn Abbas gbé wa láàrin sájídà méjèèjì kìí ṣe bí ìjòkó o kìí ṣe níbi ìjòkó ẹlẹ́ẹ̀bọ̀ náà pè níbi àtáyá o so ti bá wọn bí náà sájídà tí rákẹ̀ lẹ́ẹ̀kejì akìbẹ́ rákẹ̀ kẹta akìbẹ́ àmọ́ bí rákẹ̀ lẹ́ẹ̀kẹrin tá a fi parí ìrun yẹnyẹn ìjòkó tí ẹ tún yàtọ̀ òun là ń pè ní tawaruk òun tún yàtọ̀ ẹ̀kọ́ ní ìsìláàmù níbi tí ẹ̀ báyìí láṣẹ sí
tọ̀tún yìí báyìí tòsì báyìí àgbè kalẹ̀ àwọn àgbè kíni àgbè tọ̀kún tó sókè báyìí ọ̀nà kan nìyẹn ọ̀nà míì tún wà òun ní kó a ṣe báyìí ó di mélòó ó di méjì ọ̀nà míì tún wà èyí òun àwọn àfáà kan ṣáàtàrí àmúlálàáfíà ó lè díẹ̀ òun ní kó ṣe báyìí ó lè díẹ̀ lóòótọ́ wọ́n fẹ́ gẹ́tì ẹ̀ mẹ́ta yẹn sí kíni òun ni ìrọ́dà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam káwọn ìyàwó rí dáadáa tàbí fẹ́ jòkó ti rákà ìgbẹ̀yìn láyé sálámà ẹ̀ṣù sí wa agbè báyìí ánà síta ṣe báyìí tọ̀tún wá wà sí kíni agbè sókè báyìí bẹ́ẹ̀ bá ṣe báyìí ìyá wa ojú tó àwọn àfáà lásàlẹ̀ léyìn fún ọlọ́run ó gbà lẹ́sìn ayé ọkùnrin ọlọ́ bàbá wá ṣe báyìí tán àìsàn wá ṣe àtáyá gbẹ̀yìn ó yàtọ̀ sí ibi àtáyá alákọ̀ọ́kọ́ o àtáyá alákọ̀ọ́kọ́ á parí àtáyá nìkan àmọ́ bí ẹ̀kejì á fi sọ̀látù Ibrahimiyya sí ni o kìí sọ̀látù Fátì o kìí ṣe tùnjínà o kìí ṣe kámílà o kìí ṣe sábíkì Ibrahimiyya láàṣì kíni láàṣì tó lọ́n gbé fánàbí nìyẹn ìtànàbí sí ṣenu kìí ṣe Allahumma salli ala sayyidina Muhammad irọ́ Allahumma salli ala Muhammad ìyá kí mọ̀ pé Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim fil alamina innaka hamidun majid wa barik ala Muhammadin wa ala ali Muhammadin kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim fil alamina innaka hamidun majid ẹ má fi sayyidina sí o tó ṣe Ànábì sayyidin lóòótọ́ ni àmọ́ kò wọ bí irun lẹ́yìn ìgbà yẹn ẹ wá tún ṣàdúrà àdúrà tó bá wù yín àmọ́ náà àdúrà táwọn Ànábì kọ́ wa tá a máa ń ṣe ni pé Allahumma Olúwa o inni a'udhu bika min fitna al-mahya sọ mi kúrò níbi fìtínà ayé wal mamati àtìgbà tí yẹn bá kú tán ìyẹn tó wà ní fìtínà wa a'udhu bika min adhabi jahannama ọlọ́run là mí kò bí ìyà jahannama má jẹ́ wọn náà kí láyé tó wá ń ṣe tó bí gbẹ̀yìn iná láti wá já sí wa adhabil qabr ọ̀rọ̀ mọ́jẹ̀ jìyànú sáré wa a'udhu bika min fitnati masih dajjal là mí kò níbi fìtínà dajjal tí ó wà gbẹ̀yìn ayé tí ó mọ̀ pé ọlọ́run là mí kò ń bẹ́ àdúrà táwọn yìí kọ́ wa nìyẹn lẹ́yìn ìgbà náà tó ṣàdúrà míì Allahumma inni ala dhikrika wa shukrika wa husni ibadatik ibi tá a ti máa ń ṣe nìyẹn kì í sì gbà tá a bá sálámà òun ló rinlẹ̀ lẹ́yìn ìgbà náà tó tọrọ àdúrà míì Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar ẹ bá lọ lé kéwù tẹ bá tún gbọ́ láwùbáwá ẹ tún wọn ṣàdúrà míì ọlọ́run fún mi lówó Allahumma urzuqni mala Allahumma shtari li sayyara ọlọ́run jẹ́ rí ìyàwó ọlọ́run jẹ́ rí mọ́tò ọlọ́run jẹ́ ládé ọmọ sí lárọ́wá ni o ẹ̀wọ́n mi òun ló nílẹ̀ jù níbi àtáyá tí yìí sì jẹ́